الشيخ الكبير دكتور سراج الدين بلال العصرة، وباسم فضيلة الوزير الأول لبلاد يوروبا، وباسم معالي الإمام الأكبر لبلاد إيوو، نرحب بسماحة الإمام الذي يقتديه الأئمة الذين يريدون الخير لبلادهم ويريدون الخير للأمة، ثم باسم البروفيسور دكتور الشيخ خضر عبد الباقي محمد الشيخ، وباسم فضيلة الدكتور القاضي عبد العزيز عبد الباقي محمد، وباسم جميع الشيوخ الموجودين في هذه الجلسة، نرحب بكم مرة أخرى إلى بلادكم الأول والثاني والثالث، بلاد إيوو. نحن نعتقد بأن بلاد إيوو وبلادكم إن شاء الله الأول والثاني والثالث، ولا غرو في أن نقول بأن أوبوماسو كذلك وبلادكم الأول والثاني. نرحب بكم بسبب شدة حبنا لكم، جزاكم الله خير على اهتمامكم وحبكم لشيوخنا ولأئمتنا في مدينة إيوو. وكل شيء يعود إلى المؤسس الأول المرحوم مؤسس الدولة السلفية في بلاد يوروبا، أو أن نقول بأنها دعوة السلفية بلاد يوروبا، فضيلة الشيخ الوالد عبد الباقي محمد رحمه الله، وجعله الله في جنة فردوس مع الأنبياء والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. Pẹ̀lú fọ́lọ́run tó jẹ́ pé ó fún wa láwọn èèyàn ńlá tó pọ̀, tó jẹ́ pé téèyàn bá ṣọ́ra èèyàn ó sì wí, àmọ́ ìlú ìwé ṣe ibi téèyàn ti lè sì wí, nítorí pé àwọn tọ́lọ́run fún wa níwò àwọn táníyàn wọn dáa ni. Ẹni téèyàn dákọ rẹ̀ ò lè rí lójú ẹ̀, kódà ò lè rí inú ẹ̀, ò lè rí ńwà rẹ̀, torí gbogbo ńkálukú náà mọ orí tọ́lọ́run bá ṣe fún un. Ọ̀dàkọ o ìyá máa ṣọ́ra, ìgbà míì ọ sọ̀rọ̀ tán ọ lọ́hún ní ẹnìkan ló ń bá wí, kì í ṣe bí irú àwọn àáfàá àti àníbí lọ́jẹ́ kí kọ́mọ tẹ̀léra wọn. Níbí báyìí ní ìsìn ìpele lọ́wọ́ àǹbí ní alálàáfà, so ẹ lè mọ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀. Ẹ nígbà mo bẹ̀rẹ̀ ní ìsìn mo ní ẹni tó gbà wá lálejò síbí tó sì gba ẹ̀yin bàbá wa lálejò, torí ẹ ṣe mistake láti pe bàbá wa àáfàá wa Dr. Al-Asra, ẹ ṣe mistake láti pè wọ́n kí wọ́n wá pè wá, àwọn náà ló tó pè wá. Ẹ rí láìpẹ́ nígbà tí nǹkan gbóná tí ìwò fẹ́ reply, ìwò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ fara ni wọ́n fẹ́ reply ẹnìkan lágége, so gbogbo ẹ̀ fẹ́ gbóná, àṣẹ ń fara bọ̀ ni. Even àwa gan lórí ìtàwùnù náà ní blogger tiẹ̀ náà ó ní wọ́ọ̀dù míì táwọn blogger tiẹ̀ náà wà ń bẹ, oríṣiríṣi ló wà ń bẹ. Tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ gan yóò lè mọ̀ pé tààwùn náà sì ni. Wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ pé ẹ̀ẹ́dà ṣe ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ sùúrù náà, ẹ̀ẹ́dà ṣe ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ sùúrù náà. Nígbà wá fẹ́ fún ọ lọ́wọ́ pé ẹ bẹ̀rẹ̀, àwọn ọ̀rẹ́ tí yóò sí nú ọgbà ní ń dá sí, àwọn ọ̀rẹ́ wa tí yóò sí nú ọgbà ní ń dá sí, ní ń sọpọ́ọ̀tì àáfàá wa àgbà ní àwọn bàbá wa àgbà lífà ní aránṣẹ́ a ẹni tó sì tó mú wa náà nù. Oore tí mo lọ́rọ̀ ṣe ni wípé bẹ́ẹ̀ ṣe wà lẹ́fù tiẹ̀ kì í tún ṣe lẹ́fù àwa yìí. Wọ́n dàbí èèyàn bá pẹ́ra rẹ̀ dọ́kítọ́rù, kò sẹ́ni tó wà ní kíláàsì tiẹ̀, dọ́kítọ́rù awal nù. Ẹ wá sáfù ẹlẹ́ẹ̀kejì, ẹ bá wọn dọ́kítọ́rù àwọn ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ẹ tún bá ẹlẹ́ẹ̀kẹta, ẹ bá wọn náà ń bẹ, ẹ tún bá ẹlẹ́ẹ̀kẹrin. Ṣùgbọ́n níbí oore tọ́lọ́run bá ṣe pọ̀ fún àwọn bàbá wa dọ́kítọ́rù, gbogbo ẹ tí ń bẹ lábẹ́ wọn ẹrù bí ẹgbẹ́ wọn lọ́wọ́ ni, abẹ́ wọn ni o. Àgbà ni wọ́n lọ́jọ́ orí, àgbà ni wọ́n ní ìmọ̀, àgbà ni wọ́n ní akitiyan ẹ̀sìn, àgbà ni wọ́n níbi àṣeyọrí. Ara rẹ̀ náà ni pé ibi tá a wà yìí kò pé méjì, àwọn ṣe sábàbí ẹ̀.
kò dẹ̀ sí inú àwa tá à ń bẹ lábẹ́ wọn tó nírú èyí. Ilé kéwú ni, ilé kùránì ni, ilé ìwé ni, yunifásitì ni, secondary school ni, gbogbo ẹ̀ ló pé inú ẹ̀. Ara ntọ́lọ́hún fi kẹwàá níwò ni gbogbo àwọn bàbá wa náà máa fi hàn sí yàrá ẹni tí wọ́n ní ẹ̀rọ ẹ̀sọ́ gbogbo ọmọ tí gbogbo ọmọ gbọ̀ sí lẹ́nu ẹ̀ dá a lé lọ́jọ́ òun níbi ìṣẹ̀lẹ̀ òun àwọn ní bẹ́ẹ̀ ṣe sọ báyìí wọn kálukú wa dá a lé ní a dá a lé dòní olónìí èmi gan tí nítorí ẹ̀ tó ń bí pé mo tún pìpì àmì ilẹ̀ àwọn ọmọ tó ń rán mi létí pé bó ara ìṣe bó lẹ́yìn ṣe bí bó ibẹ̀ rí bí a ti kú wọn gbọ́dọ̀ sọ mímọ̀ àwọn tó tó ọmọ àná ti mú àwọn mo fi wọ́n kí yín káàbọ̀ sí ìlú Ìwó tí n bá pè wọ́n lálákọ̀ọ́kọ́ nítorí pé mo wà lọ́dọ̀ àwọn tó pé làákàyè ń bẹ fún àníyàn dáadáa ń bẹ fún ni wọ́n mọ̀ pé kèsè tí mo mìn ní pé mo gbé wọn lórí ẹnì kankan mo ń sọ bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ ni ẹni tí mo lè kọ́kọ́ sọ pé ń sọ gan kí n sọ pé Olúwo ló ń kí yín káàbọ̀ torí gbogbo wa pátá tẹ̀ ń bẹ ń bí ọ̀rẹ́ Olúwo ni akọ̀sọ́tọ̀ Olúwo nu wa kódà tó ìgbà tó fẹ́ rí báà mo lè sọ pé bàbá kí ni kí yín tí màá ti bẹ̀rẹ̀ lo bàbá kí mo lè sọ pé bàbá wa léfà ni kí yín káàbọ̀ ṣùgbọ́n àwọn tí ń bẹ ńlẹ̀ àwọn tí wọ́n fẹ́ràn ara wọn ni àwa agbọ́njú bá wọn lórí ìfẹ́ ni ìgbà táwa ń kéwú lọ́wọ́ láti bí 80 láti rí wọn báwọn tá a fi parí ní 90 gbogbo wọn pátápátá ní ń bára wọn ṣe ṣẹwárí ìbára ẹni ṣe ọ̀rẹ́ tí ń bára wọn ṣe lójú àwa gbà tá àwa ń kíláàsì ọ̀rẹ́ yẹn náà ò tí kú òǹbẹ́wò àfa àwa tọkọ mi ní àtù àfa àtù tọmọ nǹkan kọ́ ọ́ jù nílùú àti lágbàáyé lójú tàwa àwọn ni bàbá Dr. Zakaria àti bàbá wa Dr. Taofik àwọn méjèèjì tẹ́ rí wọn àwọn àtùnù àwọn lógànù àwọn àmọ̀nù ìkejì àwọn fíkìùnù àwọn ìmọ̀ tí ànábì ní tó bá yá ẹ̀wẹ̀ ń tọ́ mọ̀ tì elumuli miros àbí alfaroid àwọn àmọ̀nù gbogbo wọn bá ṣe wà ni wọ́n gbà fún bàbá wa Dr. Asra láti ìgbà tá a ti gbẹ́jú máa bàbá wa Waziri ṣé wàá tó wá rí bàbá wa Dr. tẹ́tún rèé nígbà míì wọn ò ní mo dìde fáfáà mi fún bàbá wa Al-Wazir gbogbo wọn máa ti ọlá ṣẹ́ra wọn ni ìyẹn ni àwa náà rí láforí wípé innama dini fil ukhuwa bàbá nǹkan ṣẹ̀ṣẹ̀ tí ọba ti sí brotherhood kò ṣẹ̀ṣẹ̀ àwa sì kọ́ pọ̀ lọ́dọ̀ tí a pé practical tá a rí yìí kí lè retí ń bẹ́ ń bẹ̀ ajàǹfààní ẹ̀ la fi kóra wa jọ níbi táwa wà ní táwọn afáwa fún aládùúgbò lè lórí tààwọn ukhuwa yẹn la fi ń ṣe ẹ lè rí tí gbogbo wa bá dé dọ́kítọ́rù ń bẹ láàrin wa ìgbà ń bẹ láàrin wa ọmọ sùkúù wọn ò ní separate ara wọn ṣe é láwọn ẹgbẹ́ kan ń bẹ tẹ́ bá débẹ̀ bí táwọn ń kí wọn kọ́ mọ́ bá wọn ṣe àbí kọ́ mọ́ bá wọn jà káwọn ń wúyọ̀ wá lọ́tọ̀ káwọn ń kí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ ibi àwa ti mú ukhuwa tá a ṣe lecture rẹ̀ kódà gbogbo àwọn afáwọn náà la gbé wá ìta fún lecture pé wàá bá ní sọ̀rọ̀ nípa tẹ́ ń pè ní ukhuwa apá gbogbo ẹ̀ rẹ̀ ọ̀dẹ̀ ń bá wa gbẹ́dọ̀ ní olónìí kí ló dé ọmọ ilé kéwu bẹ́ẹ̀ ni a ibi a ti jáde nù ṣe rí bàbá wa tó bí alẹ̀ ti Sheikh Abdulbaki Muhammad wọ́n máa sọ yí pé bàbá òun ìbẹ̀rù Ọlọ́run lára ọkọ̀ tó wá gbìn ẹ̀kejì ń súnà ṣe rí ẹ̀kẹta ni ká máa ṣàtúnṣe láàrin àwọn mùsùlùmí àtúnṣe wọn àti ilé wọn ti ṣe iná lọ jẹ́ kí gbogbo àwọn àfáà wa jẹ́ àpèjúwe tó dáa mo fi gbogbo wọn kì í káàbọ̀ tọrọ ọmọ kéwú làwa òun ọmọ kéwú pátá ọmọ tó kéré tó sọ ọmọ kéwú lásán àtúnjẹ ọmọ ó dàrú àwọn bàbá wa sí àwọn náà tó a bí wọn ò tètè dé láti jámíà ni papọ̀ lọ àwọn náà tó a bí wọn ò tètè gbéyàwó ni so gbogbo wọn pátápátá bàbá ni mo sọ pé bàbá wa Al-Walid wọn tó a bí o bákan náà wọn tó wá kọ́ wa wọn kọ́ àwọn tó kọ́ wa wọn tó kọ́ àwa náà àwa náà tó wá rápẹrẹ tó dáa lára wọn àwa dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò fà wọ́n sẹ́yìn tọ́lẹ́ lómi ti ga báyìí rí tá a pè láàfà wa kò sí pè láàfà wa mọ́ nìyẹn wàláì ọ̀wà nígbà tí à ń pé wọ́n jọ ń rìn àwọn kan náà bẹ àfà wa náà ni wọ́n ṣùgbọ́n tá a bá wà lójú agbo ní ìṣàngó ò ní yọjú pé wàá pè mí láàfà rẹ àwọn èyí ọ̀sá o nítorí pé òfin sáà ni pé àwọn náà dá sí àwọn tó ṣáájú wọn ọmọ Sheikh Abdulbaki ni wọ́n ọ̀rọ̀ wa ní ibi ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì Ibrahim ni ó bímọ ànábì ọmọ náà tún bímọ ànábì rẹrẹrẹ wá nù ìdílé rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àfa ńláńlá làwọn náà jáde inú ilé àlùbáríkà míì náà àfáwà kan náà ń bẹ ń bí yìí àwọn àfáwà ń bẹ ń bí Dr. Mukhtar
àti bàbá wa tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn Dr. Saheed àwọn tó bí wọn ìgbà tí àwọn ń ṣàwọn gbìyànjú kan láwọn ọdún kan ó wà ní àwọn ọdún tọkítà àwọn ṣẹ̀ṣẹ̀ ń gbérí ni nínú bàbá tí a máa lọ sọ́dọ̀ wọn tí wọ́n fa special prayer ẹ̀ sì máa rí lára yín torí àníyàn tó dáa ó ní bàbá tó bí àwọn àfa wa méjèèjì bàbá Ìmáàmù Ansar bàbá yẹn àníyàn wọn dáa pọ̀ kò dẹ̀ sẹ́ni tí wọ́n bá ṣe nílùú o àníyàn wọn dáa pọ̀ ṣé ẹni tí èmi bá tẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ àwọn bàbá tó bí a wọ́n ti pọ̀ jù tí wọ́n jẹ́ èèyàn rí tẹ pé ìwà rí ni wọ́n máa wù wọ́n á máa fi wáàsí bára wọn wí o ṣùgbọ́n wọ́n tún máa ń fi ìfẹ́ bára wọn lò wàláì tí bàbá ṣèkà bá ké tí wọ́n bá wà lórí wáàsí wọn à ní sọ pé àwọn ọ̀rẹ́ nìkan bọ́ bá ṣe wà nù Kùránì àtàdísì wọn ó ṣe sọ ṣé tí wọ́n wà ní on ground ẹ̀tún àwọn òpin sí pé ẹ̀yin lẹ ṣe wáàsí kan ní wọ́n kápẹ́ afẹ́ sọ̀rọ̀ lù ọ̀rọ̀ àtúnṣe afẹ́ nǹkan tá a ní bùkátà sí ká fẹnu kò lè lórí kó dẹ̀ tó máa gbọ́ àfáà súnà ni àfáà wa àwọn náà wọ́n yóò sùn jẹ́ àmọ́ bí àwọn ti kéwù wọ́n á sì fi èébú kan báyìí bú ibi wọn ti kéwù kódà wọn ò tó jẹ́ àmọ́ pé àwọn gan ti ń kọ́ mọ́ ń kéwù káwọn tó lọ kọ́kọ́ ń bẹ̀ gbígbà pé ibì kan tí wọ́n ti kọ́ gbogbo kéwù tí wọ́n kéwù níbi tí wọ́n fi àpọ́nlé sí ààyè tó níbí báyìí àwọn àáfàá bíi èé ṣàbòsí ẹ bá rí bàbá ìmáàmù ní ìsìn máa ń sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn ni wọ́n kì í inú ẹ̀wọ̀n ní ṣe gàrú ìmáàmù kan tó di ìmáàmù lọ́lọ́wọ́n bá ti fi ìwà ìmáàmù sí wọn lára ẹni tí wọ́n máa ń pè ní ìmáàmù lẹ́tọ̀ pé ọba lè kó gbogbo èèyàn mara tó ìbá ti ṣerú bẹ́ẹ̀ tó bá jẹ́ ìmáàmù burú wọn ò fi kún ọkọ̀ kíni o ìmáàmù rẹ àbí ìmáàmù tó le àbí ìmáàmù ká àbí ìmáàmù tí ń léèyàn ẹ̀tà alhamdulilayi ọ̀bẹ àlàmì bí ibi tó ń kálukú bá ṣe wulẹ̀ kí ibi tó ti kí ó kó ṣe ìyàtọ̀ tó ìwà àjọgbé pọ̀ ó fúnra wa ọmọ tá a dìde lẹ́yìn wọn ní àǹfààní ó fún wa láǹfààní pé káà náà ká kẹ́kọ̀ọ́ rẹ̀ lára wọn ọlọ́run kò ní pa ẹnì kọ̀ọ̀kan yín mo tún kí ẹ̀yin àfáwà tẹ́ ẹ gba àlejò ìmáàmù alálùbáríkà the most prominent imam nílẹ̀ Yorùbá lónìí àwọn náà gbajúmọ̀ ju tí máàmù mi ọba tó wọn lókù wọ́n wá náà máàmù wo lọ gbajúmọ̀ jù nílẹ̀ Yorùbá lónìí máàmù Dr. Yunus Tọ́láhá Ayélára àwọn lọ gbajúmọ̀ jù and then one of the best àbí the best mufti nílẹ̀ Yorùbá lónìí pé èèyàn mufti tó jẹ́ pé mufti gangan ni ó wà munasib bàbá tó jókòó yìí ni wàláhì kí ló dé nítorí pé ńgbà bá ti rí the best imam a gbọ́dọ̀ rí the best olóyè náà lẹ́gbẹ̀ẹ́ ẹ wo bàbá Olúwo wọ́n bá ní kí ló bá débi tó fi lọ yan bàbá wá sí rí nǹkan tó lù wò ní tó dáa jù tọ́lọ́run tó fi tọ́ sọ́nà ó ní pé àníyàn ẹ̀ dáa ṣe àwọn àtàníyàn wọn dáa àdéhùn kan bẹ alẹ́ jundu mujannada àbí kí wọ́n ṣe bẹ̀rẹ̀ alikini al-arwahu jundu mujannada ẹ̀mí máa ń pàápọ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí Ọlọ́run ti mọ̀ wọ́n ká tó dáyé ẹ̀mí Olúwo papọ̀ mọ́ ti Sheikh Abubakar Muhammad ó wá ṣèṣe tó pé èèyàn ò pé ta ló fún ọ nímọ̀ràn Olúwo ló ràn lọ́wọ́ jù ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ mi ó tó pọ́n ìwòlé gan gbogbo àwọn àáfàá wa tí wọ́n wá jẹ́ ẹ̀gbọ́n fún wa kò sẹ́nìkan tí ò bá bàbá wa sí irú sí wọn ò pẹ́ gankan kódà nǹkan tó ń lọ rèé sọ káàkiri kódà wọn á bá wọn wípé ọmọ inú yín wọn lọ rèé yàn kí ni bó kíni ẹ lè rí lára wọn kí ló dé àwọn ọmọ bàbá wọn ni irú bàbá Dr. Asau ní ìsìn ara àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Sheikh Abubakar ara àwọn tó dúró ti Sheikh Abubakar ni bẹ́ẹ̀ náà nírú èmi náà bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn àfáà àwọn àtẹ́rí náà àwọn bàbá tó bí wọn náà níyàn wọn dá wọ́n jọ ṣe dáwà yìí ni dáwà tá a ní bàbá dálẹ̀ wọ́n jọ ṣiṣẹ́ rẹ̀ ni tó ọmọ ìjọba bẹ́ẹ̀ gbogbo ń tọ́lọ́ fún yín tá à ń sọ yìí àfi ìròyìn yín o a kàn ń sọ ń tá a rí ni o wàhálà àfi ìròyìn bẹ́ẹ̀ bá ń tara rẹ̀ kó tó tara rẹ̀ mọ́ tó fi ẹ̀tàn kún